káàbọ̀ síkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá ló ń dé sétí ìgbọ̀nyín. Ká tó mú ìròyìn eré ìdárayá náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́. Ṣáájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Àwọn agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles bíi Odin Igalo àti Joseph Dosu lọ ti fàjọrò sí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Peseiro látàrí bó ṣe kọ̀ láti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù ẹsẹ̀ kòkó sínú àwọn orúkọ agbábọ́ọ̀lù 41 tó fi ránṣẹ́ sí àjọ CAF ṣáájú ìdíje ilẹ̀ adúláwọ̀ AFCON tí yóò máa wáyé lọ́dún tó ń bọ̀ lórílẹ̀-èdè Ivory Coast. Ìròyìn sọ di mímọ̀ pé àwọn aṣọ́lé ẹsẹ̀ kòkó látinú ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà NPFL bíi Òjó Ọlọ́runlékè, Amas Ọbáṣọ́yí àti Christian Nwoke ní orúkọ wọn ti wà lára àwọn agbábọ́ọ̀lù tí àjọ CAF gbé jáde pé àwọn orúkọ wọn yìí ní orílẹ̀-èdè Nàìjíríà ti fi ránṣẹ́ ṣáájú ìdíje AFCON ọdún tó ń bọ̀. Ìgbésẹ̀ yìí ni àwọn agbábọ́ọ̀lù àná Odin Igalo àti aṣọ́lé àná Joseph Dosu ti bu ẹnu àtẹ́lù ní pé kò yẹ kí ó máa rí bẹ́ẹ̀. Ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON ni yóò máa wáyé ní orílẹ̀-èdè Ivory Coast bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàlá oṣù kìíní oṣù kejì ọdún tó ń bọ̀. Bákan náà ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà yóò máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Equatorial Guinea lọ́jọ́ 14 oṣù kìíní ọdún tó ń bọ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ló ti parí ọdún 2023 sí ipò 42 lórí tábìlì ìgbéléwọ̀n tí àjọ FIFA gbé jáde láìpẹ́ fún ti ìparí ọdún 2023. Ìgbésẹ̀ tó wáyé lọ́jọ́bọ̀ Thursday àná àti pé ipò yìí ni wọ́n wà lóṣù tó kọjá gẹ́gẹ́ bí àjọ FIFA ti ṣe fi ìgbésẹ̀ náà léde nípasẹ̀ ojú òpó ayélujára wọn. Orílẹ̀-èdè Morocco, Senegal, Tunisia, Algeria àti orílẹ̀-èdè Egypt ni wọ́n ṣì ń léwájú ní ilẹ̀ adúláwọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti àwọn agbábọ́ọ̀lù ọkùnrin. Ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ni wọn yóò máa wòye láti gùnkè sí lórí tábìlì ìgbéléwọ̀n náà tí wọ́n bá ṣe dáadáa níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON tí yóò máa wáyé lọ́dún tó ń bọ̀ lórílẹ̀-èdè Ivory Coast bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàlá oṣù kìíní wọnú oṣù kejì ọdún 2024. Bákan náà nípa ti tábìlì ìgbéléwọ̀n náà ti àgbáyé, orílẹ̀-èdè Argentina ló ṣì wà ní ipò kìíní nígbà tí àwọn orílẹ̀-èdè mìíràn ń tọ̀ wọ́n lẹ́yìn. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n ti ń wòye láti yọ̀ǹda agbábọ́ọ̀lù Sofiane Amrabat tí àdéhùn rẹ̀ bá ti tẹnubọ epo ní sáà tó ń bọ̀. Agbábọ́ọ̀lù yìí ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United látinú ikọ̀ agbábọ́ọ̀lù Fiorentina láti orílẹ̀-èdè Italy lẹ́yìn tí akọ́nimọ̀ọ́gbá Erik ten Hag sọ di mímọ̀ pé òun fẹ́ agbábọ́ọ̀lù náà látàrí bó ṣe dàbí ẹdun rọ̀bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup tọdún 2022. Agbábọ́ọ̀lù Amrabat ẹni ọdún 27 ló gbé orí wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ́jọ́ tí ọjà káràkátà pàṣípààrọ̀ àwọn agbábọ́ọ̀lù fẹ́ tẹnubọ epo níbàámu bí ikọ̀ agbábọ́ọ̀lù náà ṣe san owó ìṣáájú tí iye rẹ̀ tó mílíọ̀nù 8.5 euro pẹ̀lú èròǹgbà láti rà á pátápátá pẹ̀lú iye owó tó jẹ́ mílíọ̀nù 21.5 euro. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ló ti sọ ìrètí nù lórí agbábọ́ọ̀lù náà látàrí bí kò ṣe rí ògo rẹ̀ lò nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà, èyí tó mú wọn wà ní ipò keje lórí tábìlì ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì EPL àti bí wọ́n ṣe já kúrò níbi ìdíje UEFA Champions League ló mú kí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United máa gbé lérò láti yọ̀ǹda agbábọ́ọ̀lù Amrabat padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ lórílẹ̀-èdè Italy.
lẹ́yìn ìfarapa ọlọ́jọ́ gbọrọ agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùngbùn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Kevin De Bruyne ló ti padà sórí pápá ìṣeré ìgbáradì ní ìlú Jeddah lórílẹ̀‐èdè Saudi Arabia pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United níbàámu bí wọ́n ṣe ń gbáradì fún ìpele àṣekágbá ti ìdíje FIFA Club World Cup níbi tí wọn yóò ti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan láti orílẹ̀-èdè Brazil. Ìròyìn sọ di mímọ̀ pé agbábọ́ọ̀lù De Bruyne ló ti kópa níbi ìgbáradì tó wáyé ní alẹ́ ọjọ́ Ajé ní pápá ìṣeré ìgbáradì King Abdullahi pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn láti fìdí ìpadàbọ̀ rẹ̀ múlẹ̀ lẹ́yìn ìfarapa tó la iṣẹ́ abẹ lọ èyí tó ní níbẹ̀rẹ̀ sáà tuntun yìí. Bákan náà ni ìgbáradì náà ti wáyé láti ṣe bẹ́ẹ̀ láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan láti orílẹ̀-èdè Brazil. Bákan náà níbi ìgbáradì náà ni àwọn agbábọ́ọ̀lù bíi Jeremy Doku àti Erling Haaland ti di àwátì látàrí ìfarapa tí wọ́n ní, èyí tó túmọ̀ sí pé àwọn agbábọ́ọ̀lù náà ni ó ṣeéṣe kí wọ́n pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá níbi ìdíje ife ẹ̀yẹ Club World Cup. Kevin De Bruyne ọmọ orílẹ̀-èdè Belgium ẹni ọdún 22 ní ẹ̀kọ́ kò tí ì ṣojú mímu fún pé yóò máa kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá final ti ìdíje Club World Cup tí yóò máa wáyé ní alẹ́ òní lórílẹ̀-èdè Saudi Arabia. Bákan náà ni àwọn ènìyàn ti sọ di mímọ̀ pé ìròyìn ayọ̀ ní ìpadàbọ̀ agbábọ́ọ̀lù náà jẹ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ṣáájú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ gbòógì tí ó wà níwájú wọn, àti pé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ló ti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ 6 níbi ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì EPL ní sáà yìí. Lákòótán, àwọn ìgbìmọ̀ ìṣàkóso ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ló ti ń fi kùnlùkùn láti wòye bóyá wọn yóò máa yọ̀ǹda agbábọ́ọ̀lù Edin Nketiah nínú oṣù kìíní ọdún tó ń bọ̀ lásìkò ọjà káràkátà pàṣípààrọ̀ àwọn agbábọ́ọ̀lù. Bákan náà ni ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ló ti ń fi ojú ẹ̀gbẹ́ kan wo agbábọ́ọ̀lù ọwọ́ iwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Brentford Ivan Toney. Ìròyìn eré ìdárayá lápá kan ló ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọn kò tí ì ṣetán láti yọ̀ǹda agbábọ́ọ̀lù Nketiah, bó tilẹ̀ jẹ́ pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè Germany àti orílẹ̀-èdè England ló ti ṣẹ́wọ́ sí agbábọ́ọ̀lù náà wípé kó máa bọ̀ lọ́dọ̀ àwọn. Bákan náà lọ ní àfojúsùn àwọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní láti gba ife ẹ̀yẹ ìdíje líìgì EPL ní sáà yìí, torí náà àwọn nílò àwọn agbábọ́ọ̀lù tí àwọn lè finú tán lórí ìjókòó. Lákòótán ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní tí àwọn bá rí owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ láti ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n bá nífẹ̀ẹ́ sí agbábọ́ọ̀lù náà, àwọn kò ní tẹsẹ̀ dúró láti yọ̀ǹda agbábọ́ọ̀lù náà láti máa bá tirẹ̀ lọ. Agbábọ́ọ̀lù náà ló ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 23 níbi gbogbo ìdíje tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ti kópa. Bákan náà ló ti gbá góòlù 6 wọlé pẹ̀lú ìrànlọ́wọ́ 4 lórí pápá lórúkọ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Bí yóò ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti kọ́ni amóhùnmáwòrán BGI TV. Ká tún máa lọ, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ọ́jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá. Àsìkò ìpalẹ̀mọ́ ọdún àtúkù ọlá Jímọ̀ òní, ọ̀pọ̀ irú rẹ̀ la ó ṣe lókè rúpẹ̀. Ire kàbìtì.